gíga làbókè àwọn ìtàkùn ọ̀nà wọn kì í kámọ́ sípò ẹ̀yìn wọn máa tọ́mọ síwájú ọ̀pẹ̀rẹ̀rẹ̀ ní. ibi mo gbé tìyàn orí mi ibẹ̀ lọ́ta ò lè mọ o ìwé ńlá o kò ní irú wẹ́wẹ́ o. ojú la fẹ́ ni ọmọ aráyé ò fẹ́ nìkan dínú ẹni afẹ́ la mọ̀ o àwọn ẹni tó fẹ́ ni o. ẹbí lè dání ọ̀rẹ́ lè dání ọmọ lè dání ìyàwó lè dání ṣùgbọ́n orí ẹni ní ń gbé ni òrìṣà ní ń gbé ni bí orí òsì o. ibi mo gbé tìyàn orí mi ibẹ̀ lọ́ta ò lè mọ o ìwé ńlá o kò ní irú wẹ́wẹ́ o. ọ̀tá ìgbàgbọ́ ẹ ṣọ́ra ọ̀tá òkùnkùn ẹ ṣe wọ̀ orí ló mọ bí ẹsẹ̀ nílé o. ẹ bá gbé náà lérí ẹ bá ṣẹlẹ̀ yẹ láyà ikú bá jẹ bọ̀ níta ikú àfàwọ̀ sílẹ̀ o èmi àjẹbí tí kò rí rè o. alágẹmọ rèé adájọ́ òrìlé gbèjé aṣọ gẹrẹ ẹ má lè dágẹrẹ à èmi àjẹbí tí kò rí rè o. láì bóyá lápá ẹlẹ́dàá mi ewé ńlá ogun ní wẹ́wẹ́ o. Olúwa jọ̀wọ́ yé bá mi gbẹ́rù mi dórí kó yé sáyé mi ìbùkún sí iṣẹ́ òòjọ́ mi káyé mi tòrò ó kọ́nà mi tòrò bẹ́ẹ̀ ni ìtàkùn tó ní kérin má gòkè erin àfiṣe bàtà lọ bẹ́ẹ̀ ni ìgbà ẹranko wọn kì í dènà dẹkùn má bá re délé mi ìwọ Ìlédùmarè o ìwé ńlá o kò ní irú wẹ́wẹ́ o. kíkọ́ mo bá là ọwọ́ lílà mo bá pa odò làtètè dáyé mo bá wọn àgbààgbà mẹ́jọ lọ́nà méjì wọ́n forí lórí ọ̀gbága mo ní nítorí kíni wọ́n láwọn lòdùdù tí ń lórí erémèrè tí kì í lórí erémèrè ò bàjẹ́ wọ́n láwọn àtayérọ̀ bí ọkọ àwọn atọ́mọ bíbí ìbàlẹ̀ wọ́n kọlà ọwọ́ wọ́n kọlà obì wọ́n kọlà àwọn agbókègbodò àwọn tí ń dáná wele ewé ńlá ní tèmi ewé ìrókò ewé aládé ewé ọlọ́pàá ewé olóye ewé ìwọ́rọ̀ lálẹ́ odò ọba tuntun ní bí ewé olúwẹ̀rí. ewé ńlá o ní kó ṣe ní Elédùmarè ewé ńlá orí màmá dá mi padà sẹ́yìn o. ewé ńlá o ní kó ṣe ní Elédùmarè ewé ńlá. ẹ̀dá màmá dá mi padà sẹ́yìn o. ewé ńlá o ní kó ṣe ní Elédùmarè ewé ńlá. aráyé màmá dá mi padà sẹ́yìn o. ewé ńlá o ní kó ṣe ní Elédùmarè ewé ńlá. gbogbo òjò bá ojú ti ra wọ o. ewé ńlá o ní kó ṣe ní Elédùmarè ewé ńlá. lọ́run ló
bẹ́nìyàn bá ronú jinlẹ̀ ní ilé ayé ìrìn sókè ìrìn sódò ọmọ ènìyàn ṣùgbọ́n kinní kan ni mo mọ̀ tó dá mi lójú òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní o òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. mo fẹ́ lówó mo fẹ́ lọ́mọ onílé ayé ìyẹn ló fẹ́ mú kó sọlé ọ̀làdà òro kó wá fẹ́ sọlé ayé ìdàwá ìlọ ó máa ṣe o òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní o òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní o òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. òtítọ́ dọ́jà òkúta ní ilé ayé owó lọ́wọ́ là ń rèké o bírọ́bà lọ lógún ọdún kò fẹ́ kẹ́ mọ́ ìṣẹ́jú kan péré o òtítọ́ yóò bá òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní òtítọ́ ń gbé ní ìkà kì í gbé ní o òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní o òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. dandan yóò lékè dandan. òtítọ́ yóò lékè dandan. yóò lékè dandan yóò lékè dandan. òtítọ́ yóò lékè dandan. yóò lékè dandan yóò lékè dandan ni. òtítọ́ yóò lékè dandan. sáṣọ òtítọ́ ó wà á lékè dandan. òtítọ́ yóò lékè dandan. yóò lékè dandan yóò lékè dandan. òtítọ́ yóò lékè dandan. Ilé
ṣé nẹ́tíwọ̀kì ló ń ṣe fòkèfòkè ni àbí kí ló ń ṣe lọ́la. Ẹ má bínú nẹ́tíwọ̀kì yẹn ló ń ṣe rédèrèdè ẹ ṣé mo dúpẹ́ ó dẹ̀ fẹ́ pa sáà mọ́ mi lára bí mo ṣe tí mo fẹ́ gbé wọlé ó fẹ́ dọ́gbọ́n bàjẹ́ mọ́ mi lára ọlọ́run ò dẹ̀ nígbà fún un. Ẹ kúlé gbogbo ẹ̀yin ojúlówó ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn òde níbi tẹ̀ sí wò wá káàkiri àgbáyé ọmọ kíkà nílé yìí mo kí yín lọ́mọdé lọ́mọdé mo kí yín lágbàlagbà mo kí yín lógúnlógún mo kí yín lóyún láṣẹ ẹbí gbogbo yín pátá ni mo kí àwa ògúngún lólórí ẹnìkan ọ̀kan mo kí yín ọmọlúkà yín náà tún rèé ẹ kúlé o ẹ kúlé o ẹ kúlé o àti lọ àti bọ̀ ojú ò ti wá àti lọ o àti bọ̀ ojú ò ti wá. Ẹ̀yin ọmọ Yorùbá káàkiri àgbáyé mo gbé fún yín gbòòsà 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 kì í ṣèbọn ló dún mo kan sára sí yín ni mo gbé kúdòs fún yín ni mo fi àṣẹ sọ̀rọ̀ tẹ́ ẹ̀ bá mọ̀ lẹ́ni gbogbo ọmọ ojúlówó tí ẹ̀jẹ̀ ìran Yorùbá ń ṣàn nínú ara ẹ̀ ni ọmọ aláṣẹ ọmọ ọba ni wá ọba ló dẹ̀ ń pa àṣẹ ọmọ aláṣẹ ni mí àtọ̀tún mi àtòsí mi ọmọ aláṣẹ ni mí mo sọ̀rọ̀ pẹ̀lú àṣẹ gbogbo ẹ̀yin tẹ́ ẹ kópa lọ́nà kan tàbí méjì nínú àṣeyọrí ìsìnkú ìyá Yorùbá yìí ẹ ní fọwọ́ yín gbọ́mọ sí ẹ ní ṣàṣetì láyé ìbànújẹ́ ó kéré ó tóbi kò ní wọlé tọ̀ yín àṣeyè lálákànṣepo ẹ máa ṣàṣeyè láyé ni ẹ máa ṣàṣeyege ni gbogbo yín pátá ni mo sọ o mi ò yọ ẹnikẹ́ni sílẹ̀ àtẹ̀yin tẹ́ ẹ̀ tiẹ̀ fẹ́ kó yọrí sí rere àtẹ̀yin tẹ́ ẹ bá wa wò ó àtẹ̀yin tẹ́ ẹ̀ tiẹ̀ contribute tó wù láti contribute àtẹ̀yin tí inú ń bí pé mo fẹ́ wo yẹ̀yẹ́ tí wọ́n fẹ́ ṣe ń bẹ̀ tọ́lọ́run dẹ̀ jẹ́wọ́ bó ṣe tó fún yín gbogbo yín ni mo gbàdúrà fún ẹni tó bá wá ṣe nǹkan àdúrà kó wọlé sí lára ẹni bá ṣe nǹkan ìbí bẹ́ẹ̀ kó mu tó kó ju bẹ́ẹ̀ lọ ẹ kúlé lẹ́ẹ̀kan sí i gbogbo ẹ̀yin ọmọ Yorùbá mo wá dúpẹ́ ni mo wá dúpẹ́ bó ti jẹ́ pé inú ń bí mi mo fẹ́ sọ̀rọ̀ ṣùgbọ́n ẹ jẹ́ kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ yín Adéjọkẹ́ Adédàpọ̀ mo kí yín Adékúnlé Rámọ́ oh my God mélòó mo fẹ́ dárúkọ nínú yín mo dúpẹ́ lọ́wọ́ yín ọmọdé yẹn mọ́ lóore Ìgbòho mọ rírì tẹ́ ẹ ṣe sọ́dọ̀ Ìgbòho mọ rírì tẹ́ ẹ ṣe tẹ́ ẹ bá rò pé kò mọ̀ ó mọ̀ ọ́ èrò ọ̀tá ni wípé kó túká ọba Olúwa mo orin kan tí mo ń kọ ìmọ̀ ọ̀tá ni pé kó túká ọba Olúwa ni ò fún wọn ṣe ìjì ti jà kó dominú àgbọnù ìwọ la ó fọpẹ́ fún Àtàbàtúbú o Elédùmarè ìwọ la ó fògo fún. Ṣé ẹ rí pé ọpẹ́ yẹ Ọlọ́run àwọn tó ríran àwọn tó sàsọtẹ́lẹ̀ àwọn tí ò tiẹ̀ ríran ṣùgbọ́n tó sọ pé wọ́n gbọ́dọ̀ gbé oríṣiríṣi ló jáde ọmọdé yẹn mọ́ sọ wípé ẹ ní sùúrù fún mi o òkú ìyá mi mò ń bọ̀ wá ṣe yìí sì wọlé Sunday Ìgbòho máa wọlé ó wọlé kanlẹ̀kanlẹ̀ ó sòkú ìyá ẹ̀ ojú tọ̀tá ojú tẹni bí ojú tẹlẹ̀ gan gbogbo ayayayayaya ojú ti tọ̀tá o yéṣkele bébé àrà máṣkálá máma yé bàbá ẹ jọ̀wọ́ o ojú ti tọ̀tá wa o. Pàtẹ́wọ́ fúnra ẹni tó bá wà
gbogbo yín lẹ́jọ́ lọ́wọ́ ń bẹ̀. Gbogbo yín lẹ́jọ́ kọ́ wọ́n ti Sunday ọmọ Adéyẹmọ tójú òfin tì í. Ẹ wo ẹjẹ́ sòótọ́ fún gbogbo yín lẹ́rí wò lórí social media. Kò wá dàbí pé kó wà ń bẹ̀. Ẹ̀yin ọmọ Yorùbá, mo gbé fún yín o. Inú mi dùn pé mo jẹ́ Yorùbá. Inú mi dùn. Inú mi dùn. Inú mi dùn pé Yorùbá ni mí. Ẹ̀yin ọmọ Yorùbá, ẹ dojú ti Sunday. Ẹ dojú ti ọmọ Adéyẹmọ. Mo gbé fún gbogbo yín. Mo gbé fún gbogbo yín. Ẹ jẹ́ bẹ̀rẹ̀ lórí àwọn kábíyèsí. Bóyá lẹ mọ̀, àwọn lọ́balọ́ba wa wọ́n gbúrí wọlé. Ṣé báwa ń sọ fún yín tẹ́lẹ̀? Mo sọ mo ní mo rí sẹ́ẹ̀. Ẹ̀yin tẹ́ bá rántí, mo ní àwọn ọba yìí ni mo rí tọ́lọ́run fi hàn mí pé ó máa darí ìrìn àjò yìí. Àwọn ló máa ṣíwájú ogun yìí. Ó ti ń fara hàn. Bẹ́ẹ̀ bá mọ̀, tá a bá ní kàkà ní ení èjì ẹ̀ta, àwọn ọba tí wọ́n yọjú bẹ̀rẹ̀ láti ọjọ́ Thursday tí wọ́n ṣe wake up. Mo ń sọ fún yín pé kò less than 23 to 24 obas tí wọ́n yọjú. Ojú tọ̀tà ojú tẹ́lẹ̀ gan gbogbo. Wọ́n á gbé, wọ́n á lù ú, wọ́n á rẹ̀, wọ́n á tì í. Títí yẹn lọ jágbànù. Ìyanu ti ṣẹlẹ̀, ọmọ Adéyẹmọ ṣe ó yẹ. Èyí yẹ bàbá ló sọ pé kò yẹ. Ọmọ Adéyẹmọ bàbá ló sọ pé kò yẹ. Kí kẹ̀kẹ́ pa kó pamọ́ wọn lẹ́nu. Kó wá ní kẹ̀kẹ́ tí kẹ́ pa ó pamọ́ bàbá wọn lẹ́nu. Ọ̀rọ̀ hurun inú ẹlẹ́dẹ̀ lómi gbé. Bó bá ṣojú ló ń dùn wọ́n. Káyà gbàdé yìí gùn. Ṣé torí wà lẹ́sẹsẹ gèlè? Tẹ̀ǹdẹ̀lẹ̀. Ó le jù. Ó lágbára jù. Ìlú Ìgbòho mọ̀ páwọn gba àlejò. Ìlú Ìgbòho wọ́n mọ̀ páwọn gba àlejò. Ọmọlúkà fúnra rẹ̀ mọ́tò 5 la kó dání. 5 kú dẹnu ni. Wọ́n fúnra wọn mọ́ ni. Ó kéré látọ̀dọ̀ Ọmọlúkà nìkan about 180 to 100 people ló lọ. From Ọmọlúkà alone. Mi ò kà àwọn tó dá wá o. From Àkókó. From Òkìtìpupa ọ̀rẹ́. Mi ò kà àwọn wọ̀nyí, àwọn tá a jọ gbéra papọ̀. 5 ó kún tẹ̀yìn ni. Atúngbéra Atúndékìtì. Apàdé bàbá Èkìtì. Mọ́tò 6 ti tò sílẹ̀ dè wá. 6. Ìkan bàjẹ́ nínú ọkọ̀ yẹn nígbà tá a dé Ìlọrin. Apákẹ̀ sí Ìlọrin. Àwa di 10. Mọ́tò 10 à ń bá eré lọ ní lá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 . A dé ìlú Ìgbòho. Ẹnu mo lá ẹnu mi fẹ́ yadé pàpọ̀. Ẹ wèrò. Ó fi hàn dájú pé ẹ̀yin ọmọ Yorùbá, pàápàá jùlọ ẹ̀yin mẹ̀kúnnù, ìran ọmọ Yorùbá, tẹ́ ẹ̀ lẹ́nu ọ̀rọ̀ tíjọba ò fẹ́ tẹ́tí sí igbe yín. Ẹ ti fìfẹ́ hàn fún Sunday. Inú mi dùn, ayọ̀ mi kún. Sunday mọ̀ lóore mi àti ẹ ti sọ̀rọ̀ lénìí. Ó sọ pẹ̀lú inú dénú ní Ọmọlúkà ẹ sábà mọ̀ dúpẹ́. Ọmọlúkà ẹ sábà ń dúpẹ́. Lọ́wọ́ gbogbo àwọn tó wá lọ́wọ́ ọba, lọ́wọ́ ìjòyè, ẹ sábà ń dúpẹ́. Ọmọ Adéyẹmọ mọ̀ lóore. Ó dúpẹ́ lọ́wọ́ gbogbo yín. Mo gbé ṣé ìròyìn ò bá fojú bá. Ẹni bá dèlú Ìgbòho ló lè ròyìn. Ṣé wá rí gbà kan wá parí gbogbo ṣíṣe lọ́jọ́ kíni o, lọ́jọ́ Friday. Ìyẹn ló wá dùn jù. Ayé mi. Ẹ̀yin ọmọ Yorùbá, tó o bá já sí, I am not saying this to exaggerate. Or láti pọ́nra mi lé tàbí láti pọ́n Sunday Ìgbòho lé ju bó ṣe mọ́. Ẹ mọ̀ mí, I am a man with policy. Màá sọ̀rọ̀ bó bá ṣe rí. Mi ò ní pọ́n ẹ ju bó ṣe mọ́ lọ. Kó má lọ dàbẹ́ ni pé mò ń ṣe eye service fún ẹ rárá. Bí Sunday Ìgbòho bí n bá rí pókù díẹ̀ èmi gẹ́gẹ́ bí ẹnìkan ìwọlé tó máa sòótọ́ fún lọ ni. Bàbá mi ẹ ṣe bí eléyìí sá ẹ gbà bí eléyìí. Bọ́lọ́run ṣe dá mi nìyẹn, ọmọ tó kọ́ tó gbẹ̀kọ́ là wá. Mo sọ reality fún yín ni, kẹ́nikẹ́ni má pè o, mo fọlọ́run bẹ̀ yín. Ẹ má pè o. Ẹ gbọ́,
ṣé ẹ rí gbà tán sìnkú màmá tán nílùú Ìgbòho ẹ béèrè pé ṣé lóòótọ́ ni Ọmọlúkà sọ pé mọ́tò tí wọ́n tò convoy láti Ìgbòho tá a fi wọ Ìbàdàn ó ju 200 lọ. Ẹ lọ béèrè pé Ọmọlúkà sọ báyìí kẹ́ sọ pé rọmọ pa. More than 200 vehicles, 200 cars wọ́n tò eré lọ la bó a ṣe ń wọ ìlú kan sí kejì níṣẹ́ ló dàbẹ́ ni pé wọ́n ti sọ fúnra wọn pé Ìgbòho ló wọ̀ ní. Ariwo àwọn èèyàn wá tó dà sọ́nà Ìgbòho ó dé padà Ìgbòho ó dé padà ó ti dé padà àtọmọdé àtàgbà àtọkùnrin àtobìnrin. Ẹ wá wárí iṣẹ́ mo ṣe báyìí tí mo ń wòran nínú mọ́tò tí mo jókòó sí. Mi mọ ìlú tá wọ̀ láti Ìgbòho yẹn títí tá a fi wọ Ìbàdàn. Èyí tẹ́ bá mọ ọ̀nà yẹn ọ̀nà tó jìn ní aago kan òru láwọ̀ bí aago kan àbí aago 12 ságo kan láwọ̀ Ìgbòho láwọ̀ Ìbàdàn títí tá a fi wọ ilé. Níṣẹ́ ni gbogbo àwọn tó wà lójú títì ń pariwo Ìgbòho ṣé ẹni tọ́lọ́run bá gbà fún má bá jà o má bá bínú má bá jà o má bá bínú o ẹ̀nà lọ́rọ̀ bá ti rẹ̀yìn èdú bá jà o ẹ̀nà lọ́rọ̀ bá ti ṣe tiẹ̀ èdú bá jà o. Ẹni tí Ọlọ́run gbà fún ẹni tí Ọlọ́run fẹ́ kò ṣeé dárí sọ kò ṣeé gbógun tì tó o bá gbógun tì í wàá kú wàá pamú wàá parẹ́. Ó dé padà Ìbíyẹmí family wàá gba ìyàjọ wà ní ẹ̀dájọ rìn ni. Ó dé padà mi mọ bí tó ti rí slang yẹn. Ó dé padà bàbá ti kúrò nílùú kan tá a bọ́ sí ìlú kejì the same thing yẹn lẹ máa gbọ́. Ó dé padà ibo náà ti rí ó dé padà gan-an ta ló fún wọn ní slang yẹn. Gbogbo ìlú tá a kọjá ó dé padà ni wọ́n pariwo Ìgbòho ó dé padà. Ẹni tọ́lọ́run bá gbà fún má bàjá má dìtẹ̀ sí má gbógun tì í because Ọlọ́run ló fẹ́. Tó bá ń ṣẹ̀ kò kẹ́. Láyé ẹjọ́ yẹn nínú Bíbélì nígbà tí Dáfídì ń ṣẹ̀ sọ́lọ́run Ọlọ́run ò rán èèyàn pé kó lọ ṣe ìdájọ́ Dáfídì. Gbogbo àwọn tó fẹ́ dìde ogun sí Dáfídì Ọlọ́run lù wọ́n pa ni. Ọlọ́run fìyà ń jẹ wọ́n fìtínà wọn nítorí Dáfídì. Èèyàn bí ọkàn mi èmi mo ní tó bá ṣẹ̀ èmi ni màá ṣe ìdájọ́ fún. Ìrìn àjò Sunday ọmọdé yẹn mo kò kàn yín gbogbo ẹ̀yin tẹ ẹ̀yin sọ bọ́ ló yọ kí ẹlẹ́nu yọ gẹ́ńtẹ̀. Ẹ kò kàn yín ẹ̀fọ́ ọmọ lọ́mọ lẹ̀ jẹ́ kọ́ lọ́run ìdájọ́ ti sọ fún yín ẹ̀mí ẹ̀ ọwọ́ Ọlọ́run ló wà ìdájọ́ ẹ̀ ọwọ́ Ọlọ́run ló wà kò sí lọ́wọ́ ẹ̀yin wẹ́ ẹ kéré gidigidi síbi tí Sunday ọmọdé yẹn mo bá ti ń sọ̀rọ̀. Ẹ̀yin èèyàn mi bàbá Èkìtì ẹ wọlé kanlẹ̀ ó dé padà orí ìdí o tí a rí kò lè yé yín. àyàmọ́ mi sọ ilé nítorí pé mo fẹ́ kẹ́ẹ̀kan kẹ́ẹ̀gbọ́ mo rí èmi rí i pé lótìtọ́ àtòdodo àwọn mẹ̀kúnnù ojúlówó ọmọ Yorùbá wọ́n nífẹ̀ẹ́ Sunday Igboho. Tó o bá gbìyànjú àti dárí sọ kò fẹ́ para ẹni o. Àpáta ni kò gbọdọ̀ forí sọ ẹyin ò gbọdọ̀ forí sọ ẹyin tó bá forí sọ ọ̀ràn bó bá forí sọ ẹyin ọ̀ràn. Ẹ lọ sí ìwé agbẹjàmọ́wọ́ gbogbo ẹ̀yin agbọ̀nrọ̀dù gbogbo ẹ̀yin onílara gbogbo ẹ̀yin ìkà. Ẹ wo ọmọdé yẹn mú pè mí ó ní dúpẹ́ lọ́wọ́ yín ó lóun dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pé ẹ ṣe ẹ kúfẹ́ ẹ wá wo èrò láti Ìgbòho títí tá a tún fi dénú ilé wọn ń sọ́kà ẹ wo èrò títí tá a tún fi débi tá a ti lọ ṣe reception tá a ti ṣe party ní Sablac ẹ wo èrò. Àwọn èèyàn ya wọlé àwọn tó lóye fúnra rẹ̀ ò tiẹ̀ rántí fún kẹ́ ẹ lè mọ̀ mo ń sọ̀rọ̀ àwọn mẹ̀kúnnù àwọn èèyàn àwọn ọ̀tọ̀kùlú ní ìlú tí olóyè ò tiẹ̀ rántí pé ẹ bá mi fún lágbájá ní invitation wọ́n gbọ́ pé Ìgbòho sẹ́ ó ṣòkú ìyá ẹ̀ wọ́n kí ọkọ̀ mọ́lẹ̀ mo wá bẹ̀ without invitation. Àwọn èèyàn nílùú àwọn tó lóko nílùú àwọn ọba aládé gbogbo ẹ lọ wo fídíò ẹ rà àwọn ọba tó jókòó àwọn ọba tó ránṣẹ́ wá
èmi èjì ẹ̀ta kì í ṣe kékeré àwọn olú ayé kéta láti Èkìtì kò lẹ́sàn ọba bíi 8 9 tó wá èyí tó ránṣẹ́ kábíyèsí ìlú Ọmọlúkà odidi ọjọ́ 4 tá a lò ń bẹ̀ ló bá wa lò ọ̀pá àṣẹ yẹn dúró gbọ̀ngbọ̀n ni 4 kábíyèsí aláyélúwà ọba Olúbàkà ti ìlú Ọ̀kà ó bà mí o ìnànà kúkú òjìwájíwá ilẹ̀kẹ̀ òṣọ́pọ̀ Èkìtì ṣọ́pọ̀ Àkókò ọmọ akóyá bọ́tà máa mú karabalẹ̀ ọ̀sẹ̀ ni máa mú karabudo ọmọ olókè méjì takọtabo kábíyèsí ìnànà kúkú ọmọ ọlọ́kà fòkútàrí gidi gbogbo ìjà àgbẹ̀dàn o kábíyèsí o ògbó Olúbàkà oyè yàbá o ọba yẹn ó tún buyì kún Ọmọlúkà ó buyì kún mi ó buyì kún olóyè Sunday ọmọ Adéyẹmọ ọba mi kábíyèsí ìlú tèmi ó dùn à ń bẹ̀ for 4 days tá lò títí tí tá fi parí tá fi kúrò mẹ́ iyì wo lójú bẹ́ẹ̀ lọ ẹ̀yin ọmọ Yorùbá ẹ lọ sólò Yorùbá nation ti dúró abẹ́ ẹ̀gbọ́n tí mò ń sọ ni àwọn tí ọmọ Adéyẹmọ tí ò tiẹ̀ pè tí ò ju invitation sí kì í ṣe pé ó fi gbéraga ẹ̀yin fúnra yín mọ̀ pé kò sí Nàìjíríà gbogbo bá ṣe ń ṣètò preparation kò sí níbí láti mọ̀ ẹ̀kọ́ yẹ kí n fún lágbájá yẹ kí n fún tàlẹ̀dò gbogbo wọn pátá náà ti ọkọ̀ mọ́lẹ̀ tí wọ́n wá àwọn bàbá mi Kọ́lá Olótù bàbá rún agbádá ẹ̀kan lẹ̀kẹ́lẹ́lẹ́ ní bàbá wà ń bẹ́ẹ̀ àwọn bàbá Akéwùgbà Góòdù àwọn ìmáàmù ńlá ìlú Ìbàdàn àwọn èèyàn ńláńlá nílùú wọ́n máa wà ń bẹ̀ wọ́n máa wà ọ̀pọ̀lọpọ̀ ọmọ fi ń dá yín lójú Sunday ò fún wọn ní invitation wọ́n dẹ̀ mọ̀ pé kì í ṣe pé fi wọ́n wọ́lẹ̀ àìsílé Sunday ni ò jẹ́ káwọn rí invitation gbà ṣùgbọ́n tó bá wà ní àwọn mọ̀ pé yóò fún wọn nítorí ìdíje nǹkan àwọn ń lọ bẹ̀. sẹ́rí ẹni tí Ọlọ́run bá gbà fún ẹ gbà fún Sunday Igboho ò ríra ẹ̀bí pòun jẹ́ kinní kankan tẹ́ ẹ bá wo gbogbo kọ́mẹ̀ntì tó gíìfù pátá bá mi kábíyèsí Olúpọ̀tì ọ̀fìpọ̀tì mo gbé fún yín kábíyèsí 200 ọdún kan wọ́n pọ̀ láti Èkìtì Ajérò Sápòtì ní bàbá Èkìtì Olúpọ̀tì wọ́n bí mélòó mo fẹ́ kà láwọn lọ́ba tí wọ́n dé àwọn èèkàn àwọn èèyàn jàǹkàjàǹkà nílùú. Sunday Igboho sọ pé òun jẹ́ kiri kankan ẹ gbọ́ gbogbo kọ́mẹ̀ntì ẹ gbọ́ gbogbo ọ̀rọ̀ tó sọ ipe kini iná òun dúró òun fẹ́ kí orúkọ òun kó wà lákọọ́lẹ̀ títí ayérayé pé òun ṣe báyìí fún ìran òun ó jà fún ìran ẹ̀ pé kó wà lákọọ́lẹ̀ Yorùbá nation lòun bá dúró lórí ẹ̀ adéyìítẹ́ ti ń tàgì ẹ ti di ohun ẹ̀mú ẹ bá di ohun ẹ̀mú jù yẹn lọ ẹ̀yin lẹ máa tẹ yẹpẹrẹ bíi tẹ́ńpẹ́ni ẹ tẹ bí ọwọ́ Ajérò kẹta ẹ ṣe jàre kábíyèsí kábíyèsí ọwọ́ Ajérò ẹ ṣeun bàbá Lúkà bàbá Èkìtì tẹ ẹ bá fẹ́ di ohun Sunday Igboho mú ẹ fẹ́ kàbùkù ẹ fẹ́ rí ìbínú Ọlọ́run ní kò káyé wọn mi ò bẹ̀yàn mọ́ pé kó má sọ ẹni tó bá wù nípa Sunday gbé tó bá wù ẹ́ sọ tó bá wù ẹ́ ọmọ ọlọ́mọ ó ti sọ fún yín pé ẹ̀mí òun ọwọ́ Ọlọ́run ló wà kò sí tẹ́ fẹ́ ṣe ẹ̀yin dẹ̀kọ́ ló bá nájà Olódùmarè tó ṣẹ̀dá ìran ọmọ Yorùbá tí ò sọ pé kí ìran Yorùbá jìyà tó lọ́run bá ní ìpinnu pé kí ìran ọmọ Yorùbá jẹ ìyà ni kò ní fi ọpọlọ pípé ọpọlọ tó dánmọ́rọ́ kò ní fi kẹ́ ìran ọmọ Yorùbá tó bá fẹ́ kí Yorùbá jẹ ìyà ni kò ní fún wa ní àwọn ọ̀rá ilẹ̀ lóríṣiríṣi tó fún wa epo góòdù bitumen oríṣiríṣi different kinds of mineral resources tí Ọlọ́run fi jogún fún wa tó Ọlọ́run bá fẹ́ kí Yorùbá jẹ ìyà kò sí kankan nínú ẹ̀ tó máa wà nílẹ̀ Yorùbá kò sí kankan ṣùgbọ́n Ọlọ́run ti dá ìran Yorùbá pé ìran yìí wọ́n gbọ́dọ̀ gbádùn wọ́n gbọ́dọ̀ ṣoríire gbogbo àgbáyé gbọ́dọ̀ mọ̀ wọ́n ògo yẹn ti dọ́gbọ́n tàn nígbà kan rí láyé bàbá Awólọ́wọ̀ ògo yẹn ń tàn ṣùgbọ́n àwọn ọ̀tá dìde wọ́n pa ògo yẹn mọ́lẹ̀ ìyẹn ni Sunday Igboho sọ fún yín pé òun ò ní gbàṣẹ lábẹ́ bó ti wù kó rí ìran ọmọ Yorùbá a gbọ́dọ̀ tàn ní ìmọ́lẹ̀ yẹn gbọ́dọ̀ tàn ní Aláyégúnlẹ̀ of Ayégúnlẹ̀ Èkìtì bàbá mi kábíyèsí o kẹpẹ bàbá Èkìtì wọ́n ti fún mi lórúkọ wọn díẹ̀díẹ̀ màá máa dárúkọ wọn kí lẹ ń fọ ọba pé ọba aláṣẹ ọba
ọba tó tóbi àrò, ọba ọba láṣẹ, ọba rẹ̀ bí oṣù, ọba aláṣẹ, ọba. Ẹ̀yin mídíà bíi tèmi, ẹ pa àwọn kábíyèsí lẹ̀ o. Wọ́n mọ tí wọ́n ń ṣe, wọ́n mọ tí wọ́n tẹ́lẹ̀ wọ́n làwọn ń ṣe lábẹ́ ni pé báyìí àwọn ò ṣe lábẹ́ mọ́. Àwọn àkókò mọ̀ pé wọ́n ń ṣe nídìí lábẹ́lé. Wọ́n làwọn ò ṣe kankan lábẹ́lé mọ́, àwọn náà fẹ́ ṣe ń gbangba òde. Wọ́n bá fẹ́ yọ gbogbo ọba pátá, wọ́n yọ gbogbo wọn. Àwọn ọba ló sọ bẹ́ẹ̀, èmi kọ́ ni mo sọ. Ọmọlúkà kan ló sọ. Mẹ́rin bá fẹ́ yọ gbogbo àwọn ọba ẹ̀yọ wa. Ṣùgbọ́n báyìí o, àní pẹ̀lú mọ́mọ́, ọba lónìlú, ọba lónìlẹ̀. Ṣùgbọ́n torí àìkíyèsára, àìkáràmásìkí ìran ọmọ Yorùbá, ọba ò nílẹ̀ mọ́, àwọn àlejò, àwọn àrè, àwọn àjèjì, wọ́n ti gba ilẹ̀ mọ́ gbogbo ọmọ Yorùbá lọ́wọ́. Eléyìí ni Sunday Igboho lòun ò fẹ́. Ẹ̀yin ìkà, ẹ̀yin aríre èké, ìwọ wòlíì èké tọ́lọ́run ò pè tó pera rẹ̀, ìwọ pásítọ̀ èké tọ́lọ́run ò pè tó ń pera, ẹ̀yin lọ́lọ́run ní. Ẹ̀yin pásítọ̀ tọ́lọ́run ò pè, ẹ̀yin ebílẹ̀ndé pásítọ̀, ẹ̀yin prophet tipátipá, ẹ̀yin wòlíì jáfúé. Kò tán nídìí yín, ọmọdé yẹn mọ́ wá ló sì yá ẹ̀. Ọlọ́run ṣàlàbòlé lórí, Ọlọ́run ó di àbò, ó mọ yíká. Kì í ṣàwa wọ̀nyí kí la jẹ́, wọ́n bá yìnbọn pàà, òkú ẹ̀ lásán tó bá jábọ́ sétí mi báyìí máa ṣubú lulẹ̀. Kí làwa mọ̀? Ṣùgbọ́n Ọlọ́run ọba aláàánú, ọba oníkẹ́, ó ṣàlàbò lórí Sunday Ọmọdéyẹmọ. Àdúrà gbogbo àwọn abiyamọ ìran ọmọ Yorùbá tí wọ́n fi ìfẹ́ hàn fún Yorùbá, ó gbà lórí Sunday. Kò sí nǹkan tí Nàìjíríà fẹ́ fi ẹ́ ṣe Ọmọdéyẹmọ. Jáyé orí ẹ, mí lẹ́ngbẹ̀lẹ́ngbẹ̀ sọ́tún, mí lẹ́ngbẹ̀lẹ́ngbẹ̀ sósì. Kò fi sùúrù pẹ̀lú ìwà pẹ̀lẹ́ àti inú dídùn ẹ, kò fi jẹyán, kò jẹ pẹ̀lú ẹ̀fọ́ rírò tó ní láárí. Bó sì jábùlà àmàlà pẹ̀lú àbùlà bù ú, kò jáyé orí rẹ. Ẹ̀yin ọmọ Yorùbá, mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ yín lẹ́ẹ̀kan sí. Sunday ní dúpẹ́, mi mọ ibi tí mo ti fẹ́ bẹ̀rẹ̀ ọpẹ́ yẹn. Anyway, ẹ jẹ́ pause kí n lọ sọ́dọ̀ dìdìrí díròbó kan. Ẹ̀yin ìkà tẹ̀kàn sẹ́rí, ẹ rí i pé immediately tí wọ́n ṣe ṣíṣe yẹn tán làwọn kan bẹ̀rẹ̀ ọ̀rọ̀. Wọ́n bẹ̀rẹ̀ sí ní gbóríṣiríṣi jáde. Sunday fọwọ́nà ìní ẹ, olè ní ẹ, ìgbà ní ìyẹn, àǹsọ̀wọ̀ ìyẹn wá ṣe kí ni. Kódà bí Sunday bá jápa àyàn tó jẹ́ ayákìlà, tẹ́ ẹ gbé fídíò ẹ̀ jáde, níwọ̀n ìgbà tó bá dìde tó sọ pé ìyà tó jẹ ìran mi tó, Ọlọ́run sọ pé wọn á foríjì. Ìyẹn tó bá tẹ̀ jẹ́ kó jẹ́ bẹ́ẹ̀ ni mò ń sọ fún yín, kó jápa àyàn, kó jólè, kó jẹ́ fọwọ́nà, kó jẹ́ jàgùdà, tó bá dìde fún ìran Ọlọ́run ò ní bínú sí. It is in the Bible. Apààyàn ni Mósè. Síbẹ̀ Ọlọ́run pé Mósè máa bọ̀, ìwọ ni mo fẹ́ rán kó lọ gba ọmọ Ísírẹ́lì jáde. Abẹ́yìn ò ka Bíbélì ti yín ni. Mósè apààyàn ni, ó lùyàn pa. Síbẹ̀ òun lọ́lọ́run pé ó ní abọ̀ dídé, ìwọ ni máa rán lúṣẹ́ ẹ lọ kó àwọn ọmọ Ísírẹ́lì jáde. Ó dà pé èdè Èkìtì ló sọ ńjọ́ náà lọ́hùn. Ó ní lọ kó àwọn ọmọ Ísírẹ́lì jáde, ìwọ ni mo fẹ́ rán. Ẹ̀rù bà Mósè ní àìwọ Ọlọ́run tó máa fọkàn ẹ̀ balẹ̀, máa wà pẹ̀lú ẹ. Bọ́lọ́run ṣe sọ fún Sunday Igboho pé máa wà pẹ̀lú ẹ nìṣó. Ẹ̀yin kan dẹ̀ sọ bọ́lọ́run ò lè wà pẹ̀lú ẹ. Ọlọ́run dẹ̀ prove ẹ̀ fún yín pé òun máa wà pẹ̀lú ẹ. Kò wá wà pẹ̀lú ẹ bí. Jẹ́fta ńkọ́, Gídíónì ńkọ́, tó pè sí bẹ́ẹ̀ni pé ọmọ líle, tó jẹ́ tọ́ọ̀gì, tó da lẹ́rú da ọ̀nà rú da gbogbo nǹkan rú. Ọlọ́run sọ pé, Bíbélì sọ pé Ọlọ́run lò ó láti jà àjàṣẹ́gun fún àwọn ọmọ Ísírẹ́lì. Sunday ìbá àjápà ní ọ̀sẹ̀, ẹ̀yin dẹ́ ń pè lóko, ìbá àjẹ́ 419, bóyá lórúkọ ní ìjẹ́ tó lè fi pé 419 yìí dẹ́ ń pè, ẹ̀ bá pè ní 4188, kẹ́ẹ̀pẹ́ lórúkọ tó wù yìí. Sunday Igboho ti wà yìí o, ojúlówó ọmọ Yorùbá ti wà yìí, aṣíwájú wa ni, ó ti jù yín lọ. Ẹjọ́ bá kàn tẹ́ lọ́rùn nù yín kó lọ, ẹ lọ lo tọ́nímà tàbí kẹ́ra sẹ́pà tí wọ́n ẹ lọ ra ọ̀tá pìàpìà. Títí ní báyìí 30 náírà náà tà,
gbogbo nǹkan ló wọ́n ọ̀tá pìàpìà òwọ́n lọ́ra ọ̀tá pìàpìà sọ́sẹ́nu kó mọ́ mi lé ó parí ó máa rọrùn fún ẹ gidi gan ni ó máa rọrùn fún ẹ ní Ọlọ́run ti gbé ga ẹ wá fẹ́ máa fún lórúkọ oríṣiríṣi ẹ fẹ́ máa bàjẹ́ ẹ fẹ́ máa ṣe lára ìjà ìlara ò tán bọ̀rọ̀ ìjà ìlara ò tán bọ̀rọ̀ ọmọdé yẹn mọ́ tọ́lọ́run kẹ́ tọ́lọ́run gbà fún ọmọkùnrin yẹn is a legal business person tó ń ṣòwò ẹ pè lóríṣiríṣi orúkọ ẹni tó ní òwò tó ń ṣe tó dẹ̀ ń pa owó ajé wálé tó ń tajà tó dẹ̀ ń powó tó ń dá nǹkan rẹ̀ ṣe tó engage in different kinds of business tó mówó wọlé ẹ ronú yín láròjinlẹ̀ ẹ ń pè lórí ìjà ìlara àti kan rédèrèdè tó lóun akọgun ẹ̀rí bá pọ̀ dà ní wọ́n yín bọ̀ wá ṣètò fún special but ẹ wo fídíò ẹ̀ níwọ̀n bá dí ṣókí ẹ ọ̀pọ̀lọpọ̀ yín gan ti wò. eléyìí second fashion ọ̀rọ̀ tí mò ń bá bọ̀ lórí ilẹ̀ Yorùbá àti olóyè Sunday Ìgbòho ẹlòmíì lè wo first fashion ó jẹ́ pé kò ní wo second fashion ẹlòmíì sì lè lé second fashion lọ́wọ́ kò ní wo first fashion orúkọ tèmi ni olóyè Káyọ̀dé Tajudeen Àjàyí tí mo jẹ́ akọgun Àgbẹ̀kọ̀yà àgbáyé káfàtà àmọ́ yìí kí olórí pátápátá bàbá mi Òkìkí Ọlá Kamarudeen Àgbẹ̀kọ̀yà mo kí bàbá mi Ògúnlànà. àwọn tó gbé sẹ́rẹ̀ yín nìyẹn ẹ parẹ́ bí ewé mẹ́mọ́ ẹni ẹ parẹ́ bí sódì ni lẹ́yìn bá ti sọ èèyàn rírí pa ẹ̀ níbi pa. àwọn àgbààgbà tí ń bẹ lóòtú Ifẹ̀. ẹ̀yin ọ̀tá ìran ọmọ Yorùbá ẹ̀yin ìka ènìyàn. bàbá wa Adéyẹyè ojú òní tí ìyàn kan yá balẹ̀ mo fi kí gbogbo àwọn ọba ilẹ̀ Yorùbá pátápátá mo kí gbogbo àwọn alágbára tọ́lọ́wọ́n ọba mi káyé lọ́wọ́ mo kí àwọn àgbààgbà àwọn tí ò jẹ́ kó bàjẹ́. Miss B, God bless you. That's my mommy. Omi wa Ọlọ́run àpọ̀n yín lé mọ́mì mi ó tọ́jọ́ mẹ́ta o ẹ ṣé thank you God bless you. tó yẹ pé ibi Káyọ̀dé mo bá bínú ẹ mo fi ń sọ̀rọ̀ yìí ó kù mí ó kù Ọlọ́run. ẹ wo ẹ má kàn jẹ́ ká fi tiẹ̀ ká fi ẹ̀ fi dìlé ara wa ẹ bá ti wo apọ̀dà dìde ní dínú pa ẹ má bá mi pín lọ́dọ̀ wọn kán rí wo ẹ pín kán tiẹ̀ rí wo kán engage èmi fúnra mi kí n fún wọn ní èyí tó pè ní jẹgbẹ tó ọ̀rọ̀ abẹ́lé ikọ̀ ẹ bá ti rí wọn ẹni mo gbé dìde ní dínú bó làwọn ilé wọn ò ní ọpọlọ wọn ò ní knowledge ó sọ̀rọ̀ títí ó ní Sunday olóògbà Yorùbá ṣé àwọn ọmọ Yorùbá wá jẹ́ bí ìdìdìrín kọ́ bó bá gbé Sunday ẹ máa gò ó aláǹdàṣọ rẹ o ńṣe ló yẹ kí kóra papọ̀ ìdí Sunday ṣe tí gbogbo ọmọ Yorùbá fi nífẹ̀ẹ́ tó bá jáde àtọmọ tí ò lè rìn á ní ẹgbẹ́ mi ọmọ tí ò lè rìn á ní ẹjọ́ ẹ ṣáà gbé mi mo fẹ́ lọ wo Sunday mo fẹ́ jáde ìdí Sunday ṣe ẹ̀yìn kan ẹ̀ ṣe ẹ̀dẹ̀ bínú Sunday bínú orí ẹ má bínú orí èèyàn bínú orí kó fi fìlà dé dìí ibi tá a bá fi sórí èèyàn fi tẹ́lẹ̀ Ọlọ́run ti gbé Sunday lékè gbogbo yín ó wù yín tí gbogbo yín sùn ní torí ọpọlọ yín ibì kan ó kọrí sísàlẹ̀ ọpọlọ yín ò kọrí síbi tó yẹ kó kọrí sí Káyọ̀dé Tajudeen tó ló jẹ́ akọgun Àgbẹ̀kọ̀yà àbí kí ló jẹ́ ó rí pé ó lọ́pọ̀ kò sọpọlọ lórí ẹ yẹ̀pẹ̀ ló wà bẹ́ẹ̀ àìdẹ̀mọṣẹ́kọ̀ ọmọ orogun ló jẹ́ kó kọ orí bomi gbígbóná ó ti kọrí sómi gbígbóná ti dandan kó tòkò dànù àwọn abiyamọ ayé wọ́n kẹ̀yìn sí ẹ agbára tó ló ní tó ń challenge pé kí Sunday Ìgbòho jáde mọ́mọ́lọ́mọ ti sọ fún pé gbogbo ráyè ti yín èmi fúnra mi ni mò ń sọ̀rọ̀ ìgàn mò ń sọ ní with boldness Káyọ̀dé Tajudeen wojú mi dáadáa jáde síta kó kàn kojú èmi tí mo jọ ọmọdé yìí Sunday yìí má lọ sọ́dọ̀ Sunday rárá èmi ni kó kojú máa kó èèyàn méjì péré dání máa mú kan síbí àtèmi kó o di ìwọ náà o lè kó mẹ́wàá o lè kó 20 pàdé mi kó jẹ́ kájọ fèsì èmi mo sọ fẹ́ ọmọ lúkà ni mo jẹ́ ọmọ aṣàkókò yìí ọmọ akóyọbọta mọ fún gàràbà lọmọ ògìdé ògùn mọ gàrà yàrá jẹ bí olóko èmi ni mo sọ bẹ́ẹ̀ fún ẹ pín jẹjẹ kó dọdọ Tajudeen Káyọ̀dé tó lòun akọgbọn Àgbẹ̀kọ̀yà má tiẹ̀ gbé ọ̀rọ̀ ẹ wá sọ́dọ̀ Sunday náà fi Sunday lẹ ó kéré sí Sunday irú ẹ̀kọ́ ni wàá lọ bá Sunday àwa tá a jọ mọ fún Sunday ni kó o wá fèsì kọjú sí mi jẹ́ ká pàdé sọbí tá a ti máa pàdé wàá wá mọ̀ pé
kìtì pàtì ìṣàwọ̀ èmi ni mò ń challenge ẹ ìwọ olóòórùn yìí irú ẹ kò sí kankan tó fi wúlò tó fi jẹ anything kò sẹ́ni tó mọ̀ ẹ́ rí kò sẹ́ni tó gbùgbù ẹ́ rí eléyìí táwa ń sọ yìí gan bíbà tó jẹ́ pé a kàn ń pín ilé gan ni à ń promote ẹ̀ náà because nobody knows you bó ń dárúkọ ẹ̀ fún ọmọ kékeré lóhùn mi tó jẹ́ bẹ́ẹ̀ bó ń dárúkọ ẹ̀ fún àgbà wọn làwọn ò gbọ́ rí bọ̀tọ̀ oyún inú tó bá dárúkọ Sunday oyún inú tó bá dárúkọ Sunday lọ́dọ̀ ẹ̀ á sọ fún ẹ pé òun ẹni tó ń jẹ́ bẹ́ẹ̀ Ajíbóyè Ọlámídé èmi sọ ni kò padà sẹ́nu mi ẹ mọ̀ mí ní ogun làwọn ń jà lé tiwa ìgbàgbọ́ ló gba gbogbo ẹ̀ lọ́wọ́ wa àtọmọlúwàbí èmi ń jà lẹ́yìn ẹ̀ ní Káyọ̀dé Tajudeen lólóhùn jẹ́ Ọmọlúkà lèmi ń jẹ́ pàdé mi tó o bá fẹ́ mọ nọ́mbà mi màá tún gbé jáde fún ẹ pé kò sọ bí ta ti fẹ́ pàdé kó àwọn tó bá wù ẹ́ dání kó jẹ́ kí èmi mú méjì péré dání wá báyìí kò ní yẹ ẹ́ láyàtọ̀ bó látàyé títí náà kò ní yẹ èmi ń jà lẹ́yìn ẹ̀ ní. Ẹ má try mi o lọ sọ pé don't go to that extent nítorí máa kàn jòkó sí di kámẹ́rà adẹ̀ ń sọ̀rọ̀ à ń sọmọlúwàbí torí pé wọ́n kọ́ wa akẹ́kọ̀ọ́ ni tá a bá ń dákẹ́ tá a fẹ́ pariwo tá a fẹ́ sọ fún ayé pé bá a ṣe jẹ́rìí a mọ̀ ń ṣe bẹ́ẹ̀ ni torí pé a mọ̀ wàhálà tí silence wa àbí ọ̀rọ̀ tá a bá sọ jáde a mọ̀ wàhálà tó lè kọ́ sí òun la ṣe ń pẹnu mọ́ èmi irú eléyìí ìwọ kiri bá sọ̀rọ̀ Sunday irú ẹ̀ ògbẹ́ gidi wà láìláì súnmọ́ bí láì ó kéré gidi sí lógo wọ́n challenge Sunday pé kí Sunday jáde orí kí Sunday jáde kó wá fèsì ẹ̀kẹjọ fèsì bẹ́ẹ̀ ẹ̀ ń bu kò ní ti yírò ẹ̀ ń tí ẹ̀ ń ṣáká ẹ̀ kò tí ẹ̀ bọ̀ yín rí ọmọlọ́mọ òṣọ́pọ̀ fẹ́ bá yín tó ní Fúlàní gbọ́dọ̀ jáde lórí ilẹ̀ wa ẹ agbára tó níyẹn ò gbé jáde kó lọ fi kojú Fúlàní oògùn tó ní ò gbé jáde kó sọ pé Sunday wọn ògùn tiẹ̀ wá jẹ́ kèmí náà mú tèmi jáde kájọ fi fèsì Fúlàní wòye ó sọ bẹ́ẹ̀ kẹ́ẹ̀tì ẹ̀jọ́ lọ bí táwọn Fúlàní wà kẹ́ ẹ dáná fún wọn dáadáa bó jẹ́ kòbókò lẹ yádáyá wọn kẹ́ẹ̀jọ fi ṣe kẹ́ẹ̀jọ tátán ó ṣe yẹn oní kí Sunday wá bá ẹ jà ṣé Sunday jáde ó sọ fún mi pé mo fẹ́ kọjú ìjà sọmọ Yorùbá ni ó rí pọ́pọ́lọ́ ẹ sùn ní ọpọlọ ẹ dorí kodò you don't have brain ó ronú ó níròmú rárá bí ti wò kéré mọ́ ṣé ẹjọ́ ẹ̀yìn dẹ̀ ń wò mí ẹ̀yin ọmọ Yorùbá ẹ gbà mí ṣé Sunday sọ pé agbára tí mo ní òun fẹ́ lọ kojú ọmọ Yorùbá kódà kò sọ pé òun lágbára pẹ̀lú pé ó kò sọ pé òun lágbára ẹjọ́ ṣó sọ pé ó ṣó sọ ẹgbọ́n orí lẹ́nu ẹ̀ pé mo fẹ́ kojú ìjà sọmọ Yorùbá ni ẹ wá wo dìdì ní dírọ́bó tó ń sọ̀rọ̀ tó ní kí Sunday wá kọjú ìjà sí kó máa bọ̀ kó òun challenge ẹ rí pé dìdì ní ìjà ìlara irú ẹ̀ lábá tiẹ̀ bẹ́ẹ̀ lára èèyàn irú àwa èyí kò wá lára àwa gan sì a sì gbádùn jù ẹ lọ a sì lówó mú jù ẹ a sì lówó lọ́wọ́ jù ẹ lọ ó lọ gbà wí aṣọ òfì ó kó sọ́run àwa ò sáré ẹ̀ níyì tẹ́mi bá ń sáré aṣọ ibi táwa bá ti ń lo àtáyà tá a bá lo aṣọ tá a kó sí ò lè dúró kódà èyí tó pọ̀ jù nínú èyí ìdífowó rà wọn láwọn wọn ní wọn rẹpẹtẹ tí wọn lọ ọmọ olùkàgbà lọ èmi ò sáré aṣọ ni ó lọ gbà wí aṣọ òfì ó kó sọ́run ó gbìmọ̀ bí tó ti rẹ́ni tó bẹ́ẹ̀ ti lẹ̀kẹ̀ tó gbé sọ́wọ́ ó wá ń kápá sókè òun kú gàlégàlé irú ẹ sẹ́mi kì í sáré Ìgbòho kì í ṣe irú ẹ sí Ìgbòho irú ẹ sí ẹ bá mi pín kó dọ́gba mi mò ń challenge díẹ̀ apọ̀dà dìdìrín irú ẹ yìí ẹ já fi Sunday lẹ̀ máa bá jà o máa bá bínú ó gbọ́ kó láì tiẹ̀ máa bá jà máa bá bínú o ẹ̀nà ọlọ́run bá ti ṣe tiẹ̀ èdú bá jà o ẹ̀nà ọlọ́run bá ti lẹ́yìn ẹ̀ èdú bá jà o èèyàn ẹni tọ́lọ́run fẹ́ èèyàn ò kì í bínú sí èèyàn ò kì í bàjà tó bá bínú sí ẹni tọ́lọ́run fẹ́ ò bínú sọ́lọ́run ó wà nù Bíbélì èmi máa fi Bíbélì gbé ọ̀rọ̀ mi lẹ́yìn pẹ̀lú pé mi ò ṣe pásítọ̀ àkàlí ẹ̀ àwọn kan dìde ogun sí Mósè ìyí tó ṣẹlẹ̀ sí wọn lọ́jọ́ kìíní àná ló máa ṣẹlẹ̀ sí irú yín wọ̀nyí and it will happen kò sí ní tẹ́lẹ̀ fi escape ẹ̀ gbogbo yín pátá ẹ ti gbàgbé ni nínú Bíbélì Kórà Dátánì àti Àbírámù wọ́n dìde ogun wọn ká àwọn èèyàn jọ àwọn ẹ̀ má bọ̀ ṣé Mósè nìkan lọ́lọ́run bá sọ̀rọ̀ ni àwa yẹn oṣù èrè sí Ọlọ́run àbọ̀ nìkan lọ́lọ́run bá sọ̀rọ̀ ẹ má kó bó ṣe ń ṣe lọ ẹ má bọ̀ jọ ẹ jẹ́ ká wá máa ṣe tiwa wọ́n ń ṣe tiwọn wọ́n ṣe wọ́n ṣe lójú Mósè wá wò wọ́n títí ó rẹ́rìn-ín ó ní ẹ pẹ̀lẹ́ ẹ jẹ́ ká wá wẹni tọ́lọ́run ṣe tiẹ̀ wọ́n tún mú ẹ̀gbọ́n Mósè Míríámù wọ́n tún gbé mọ́ra wọ́n bù ẹ̀ irú ẹ̀ náà ṣẹlẹ̀ sí Ìgbòho ara wọn tó súnmọ́ Ìgbòho tí wọ́n tún mú mọ́ra
tó ti wú tó ti kọ̀rọ̀ sí lórí àwọn wọ̀nyẹn náà ponú wọ́n gbọ́ wọ́n sọ̀rọ̀ àwọn di Mẹ́ríàmù nínú Bíbélì. wọ́n ṣe sọ fún wọn ní ẹ jẹ́ ká wọ ẹni tọ́lọ́run ṣe tiẹ̀ tó bá jẹ́ lóòótọ́ ni Ọlọ́run ń bẹ̀ mí sọ̀rọ̀ Ọlọ́run àwọn bàbá tèmi tó bá jẹ́ lóòótọ́ ló fi iṣẹ́ rán mi ò ní gbogbo yín tẹ́ dìde ogun tẹ́ dìde ọ̀tẹ̀ yìí ikú tẹ́nìkan òkú ní láyé lẹ máa kú ṣùgbọ́n Ọlọ́run dẹ̀ ṣe bí Mósè ṣe sọ àti Kórà àti Dátánì àti Àbírámù Bíbélì sọ pé ilẹ̀ ńlá ó gbé wọn mi lódindi Ọlọ́run wá yọ ilẹ̀ yẹn ti pẹ̀lú dé mọ́ ẹsẹ̀ Mẹ́ríàmù Mẹ́ríàmù fi gbé bọ́ọ̀lù ó ní yé bọ́ọ̀lù àbúrò mi Mósè làmì ilẹ̀ yẹn ti máa tẹ̀sán mi dáhùn. Mẹ́ríàmù fi gbé bọ́ọ̀lù ẹ pín kìíní ìjọ Mẹ́ríàmù fi gbé bọ́ọ̀lù ó ní Mósè gbà mí èmi ẹ̀gbọ́n ẹ ní Mósè náà wá wo ẹ̀gbọ́n ẹni tí ó kú sẹ́rin orí ẹ̀ ṣé bó ní òbúrò náà parapọ̀ mọ́ wọn ni. Bíbélì sọ pé ó ya dẹ́tẹ̀ nígbà tó Ọlọ́run yọ ó dẹ́tẹ̀ for times kí Mósè tó bẹ Ọlọ́run kó tó padà di mímọ́. Ẹ̀ka Bíbélì àwa náà kà níwọ̀nba àìṣe pásítọ̀ ni kó tó mọ́ padà Bíbélì sọ wípé Mósè ló tún bá bẹ Ọlọ́run ó dẹ́tẹ̀ ó funfun ó di adẹ́tẹ̀ torí pé kí ni ó di tẹ̀gbọ́n ẹ̀gbọ́n tó jẹ́ ikọ̀ àti ìrànjẹ́ Ọlọ́run ẹ̀yin tẹ́ ẹ dìde ogun sí Sunday Igboho èmi rí gẹ́gẹ́ bí olóore Yorùbá sẹ́ àrà tó bá wù ló lè dá ọ̀nà tó bá wù ló lè gbà ṣé bí Mósè dára tó wù nínú Bíbélì ìgbà míì ó lè wù títí kó ju ọ̀pá sílẹ̀ ó lè wù kó sọ̀pá sókè ó lè wù kó fi na òkúta ó lè wù kó fi wú yẹ̀pẹ̀ kò sára tí Mósè òkè ń dá. Nobody challenge you ó ṣiṣẹ́ ẹ̀ lọ ìgbà táwọn kan dìde tán challenge ẹ̀ ilẹ̀ ńlá ló gbé wọn mì gbogbo ní pátá tẹ́ dìde ogun nítorí ọ̀rọ̀ ọmọdé yẹn mọ́ tẹ́ dìde ọ̀tẹ̀ tẹ́ kórajọ ní kọ̀rọ̀ ní bíríkìtì tàbí bíríkòtò gbogbo yín ikú dẹ́nìkan òkúri ẹ̀ máa kú ni gbogbo yín máa ṣòfò dànù ni. ẹ jẹ́ kí Sunday tẹ̀ wá dáadáa tó bá yọ nínú Ọlọ́run pé Sunday o kó máa tọ́ ọmọ Yorùbá ó fúri ẹ jẹ́ kó máa tàn wá òun náà àtọ́lọ́run ló ní ìdájọ́ kò tèmi garanti ọmọdé yẹn mọ tèmi mọ̀ kò ní tan ìran ọmọ Yorùbá ìjà yìí àjàyè ni ẹ gbọ́ àjàyè níjà eléyìí àjàlájàyè ni kílẹ̀ ń gbé tẹ̀ ń gbé èèyàn jù yín lọ ẹni kékeré ẹ lọ pera yín kẹ́ ẹ lọ bára yín sọ̀rọ̀ kẹ́ ẹ pìpì ẹ ilé yín sílẹ̀ ikú àràmọ̀ǹdà àtẹ́nìkan òkúrí lẹ máa kú gbogbo yín ni àṣẹ́gun gbogbo àwọn abiyamọ ayé gbogbo àwọn tó nílẹ̀ gbogbo wọn náà máa kọjú ìjà sí yín pátápátá ẹ pé Sunday pé ọmọ àbúrò wa máa bọ̀ jẹ́ ká jọ parapọ̀ bá ṣe máa ran ìran ọmọ Yorùbá lọ́wọ́ ó sọ̀rọ̀ títí ibi tó ponú dé oníkòsó jẹ́ nílẹ̀ Yorùbá o ìyà ń jẹ Yorùbá o ó ponú ni ìbáṣepọ̀ òponú wàá mọ̀ yìí pé Fúlàní tí Sunday sọ pé ká lé kúrò lórí ilẹ̀ wa Fúlàní gba inú igbó kò sẹ́ni tó lè lọ́nú oko kó lọ ṣiṣẹ́ mọ́ kò sẹ́ni tó lè lọ́nú oko lọ ṣiṣẹ́ oko ń wo èmi ṣe é sì ìbẹ̀rù lè jẹ́ lọ pé ya jẹ́ kí Fúlàní kó rẹ́ni lọ́rùn sọnù but ọ̀pọ̀ gbogbo ẹ̀ pátápátá Sunday pariwo ní àfi tán bá kúrò nínú oko wa everybody ń bẹ̀rù àti lọ́nú oko láti lọ sóko àwọn Fúlàní náà ló ní ẹ má kó oúnjẹ wọlé Yorùbá ẹ̀ẹ́dẹ̀jẹ́ ká lè sóko nínú orí ilẹ̀ tiwa àbẹ́ ọ̀rọ̀ yóò yé yín kò ó mọ̀ kó yé ẹ̀yin ọmọ Yorùbá ṣùgbọ́n apọ̀dà dìdì ní dírọ́bó tó lóun Tajudeen Káyọ̀dé yẹn kò lè yé wọ́n lẹ́ẹ̀ gbọ́dọ̀ ṣiṣẹ́ inú oko Fúlàní gba inú oko yín ẹ̀ lè sóko kẹ́ ẹ jẹun oúnjẹ ká tó gbọ́ wá fún yín tẹ́ tún fowó rà wọn ò tún jẹ́ kí wọ́n tún pàṣẹ pé kán má kó wá sórí ilẹ̀ yín mú wọ́n ní kẹ́ ẹ kú nìyẹn náà dìdì ní dírọ́bó ẹ ò rí wọn kọjú ìjà sí ò fèsì wọn ò parí Sunday ló ń bàjà kí ló kẹ̀ ẹ́ pẹ̀lú Sunday ipa wo ni wọ́n fẹ́ kó fọmọ Yorùbá fi Sunday lẹ̀ dìdìrì nígbà tó jẹ́ pé kò tiẹ̀ sí kankan lọ́wọ́ oh my goodness ẹ bá mi pín kínní ìdọ̀dọ̀ ẹ̀ ọmọ lúkà ni mò ń jẹ́ ọmọ àṣàkókò yìnbó ọmọ ògìdá ògùn mọ́ gàr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 à
gẹ̀ẹ́dẹ̀ oh my goodness pàdé mi jẹ́ ká pàdé àwọn ìgbà máa ń fi mí lẹ́wọ́n lọ́mọ lúkà sọ pé nùlò ìjàgbó tọ́ ni bàbá mi fẹ́ndì ọmọdé ọ nígbà tí ò bá sọkùnrin mọ́ ọkùnrin lòun èmi gan mo sọ lójú ẹ ni
Káyọ̀dé nígbà tí ò bá sí ọkùnrin mọ́ ọkùnrin lèmi náà kò ní yẹ mo ṣe ń wò ẹ́ pàdé mi bóyá kájọ fèsì ní blow bóyá ìjókòó ló ní jẹ́ kájọ pàdé kó o gbógun ti ẹ̀ jáde kémi gbé bíbélì mi omi yà sí mímọ́ pẹ̀lú gbogbo àdúrà tó jiná dáadáa kémi náà ti ṣe sínú àmúre mi kí n rọ̀lù ẹ̀ kí n lù ẹ́ lẹ́ẹ̀mejì kó lulẹ̀ tó o bá padà dìde kó sọ pé mi ò lọ́lọ́run tí má fi àmúre tèmi parí iṣẹ́ pẹ̀lú àdúrà àtàwẹ̀ ìwọ mú ìbàjẹ́ ẹ̀ jáde kó o nà sí mi kémi fi àmúre mi ná játijàti sí ẹ lára tó o bá dìde lórí ilẹ̀ yẹn kó sọ pé mi ò lọ́lọ́run èmi mo sọ bẹ́ẹ̀ fún ẹ ìwọ dìde dúró bóyì mo challenge ẹni lórí tẹ́ lè ṣèrànlọ́ Yorùbá àfi kẹ́ ẹ máa bá Sunday jà kẹ́ ẹ máa gbógun tì í tí Sunday dẹ̀ ṣe tẹ́yìn ńlára ẹ̀ sí ẹ̀rẹ́dì láti ṣe ẹ̀yin òpònú àpọ̀dà gbogbo wọ̀nyí tí n bá tún gbọ́ píkí lẹ́nu ẹ tó o bá tún padà sọ̀rọ̀ lẹ́nu ẹ wàá ṣòfò dànù bí omi ẹ̀fọ́ ni rédèrèdè ní gbẹ̀yìn ọmọ rí gbá rédèrèdè là gbẹ̀yìn rẹ o ẹ̀yin àpọ̀dà gidi ni ènìyàn wọ̀nyí mi ò sọ bàbà kò tẹ́lẹ̀ kì í ṣe Sunday mo ti sọ máa kàn ò lè lọ ọ̀dọ̀ Sunday jù ẹ lọ ní gbogbo ọ̀nà àwa ọmọ Sunday àwa àbúrò Sunday ni kò challenge àwa wọ̀nyí kò jẹ́ kájọ face èmi mo sọ bẹ́ẹ̀ fún ẹ jẹ́ kájọ face èmi á mú àmúrè mi dání tó jiná nínú màá mú kan sẹ́gbẹ̀ẹ́ ń bí òun náà mú bàǹtẹ́ kan dání ẹ̀ka dúró sẹ́gbẹ̀ẹ́ ń bí agbẹ́kẹ́lá tó jiná nínú àwọn tíra tó gbóná kánákánákánákánákáná amúdání ìkan mú tíra ẹ̀ dání ìkan mú bàǹtẹ́ dání ìná mọ́múrè kájọ face ká mẹni tó máa jù kákùnrin tàtọ̀ ní gómìnir tàtọ̀ ní ó di dandan àìkájú kan kí ni sí ọ irin bá kanrin kan tẹ̀ fún kan ní kò ní jẹ irú ẹ ìwọ fẹ́ máa tẹnu wẹ́tọ́wọ̀tọ̀ àwọn tó rẹ̀ ń ṣe ò padà lọ sọ fún wọn pé ò mọṣẹ́ yẹn ń jẹ́ dáadáa orógùn ẹ̀ wá korí bọmi gbóná torí pé ò mọṣẹ́ ǹjẹ́ ó ti tẹ́ ó ti bẹ̀rẹ̀ sí ní ṣẹ̀sìn ó ti ń ṣẹ̀ ó ti ń tẹ́ àti ìdíkọ̀ kankan lẹ̀ ẹ ti lọ máa pariwo nídìí òkú ẹ̀yin ìyá o lágbájá bútàmẹ̀dù ẹ bá wa pa yẹ ìpórí yìí gbálẹ̀ gbogbo yìí pátápátá ẹ̀ gbọ́ntẹ́ẹ̀tì ẹ̀yin ti tèmi dúró ẹ̀yin òmùgọ̀ ṣìgọ́mù dàdá ń bíbí sọ̀gẹ̀dẹ̀ lónà ọ̀gẹ̀dẹ̀ dínà dàdá wọgbó lọ ẹ̀yin láburú bàbá ọ̀bọ yìí ẹ̀yin láburú ẹ̀yin sọ̀rọ̀ ẹ lọ bọ ògún jọ́dún bá tíráyẹ̀ nítorí mi ògún ibẹ̀ lògún ti máa pa ẹ́ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ gbìyànjú ẹ ibi tó ti ń bọ̀ yẹn lògún ti máa ọmọ ògún sùn ládé lèmi ológun àgàlè mi ẹ lọ́dún mi kẹbìrì ògún sùn ládé tòótọ́ wọ́n bá ti bá nítorí mi ògún á pa ẹ́ níbẹ̀ ó ní mọ ibi tó ògún àti wàá pa ẹ́ sá èmi mo sọ àwa lọ́lọ́run abẹ̀rù apáyà ọlọ́run adẹ ojúlówó ọmọ Yorùbá dẹ̀ làwa jẹ́ lásán mẹ́jọ ìwà wẹ́sí lógo irú ẹ ẹ̀yin ọmọ Yorùbá ẹ tún gbọ́ lẹ́ẹ̀kan sí Sunday ní kí n sọ fún pé no going back ẹ̀yin tẹ́ ẹ pariwo ẹ̀yin ti pọ́n Tinubu lé oúnjẹ ẹ wá ẹ gbọ́ mo ń sọ kí Ìgbòho tó dé mo ti ń sọ̀rọ̀ yìí jáde tẹ́ ẹ bá bìlíìfù pé Tinubu ló bà Nàìjíríà jẹ́ ẹ ń tara yín jẹ ni mi ò fẹ́ sọ̀rọ̀ kọjá àlà ẹ jọ ẹ jẹ́ ká rò àròjinlẹ̀ ìdán bí mi nínú sí Tinubu mo ti sọ fún yín òun ni pé Tinubu gbà láti wá ṣe president Nàìjíríà tòró mọ̀ pé bí nǹkan ti bàjẹ́ ṣùgbọ́n dáàdi wa ó fẹ́ kórúkọ òun wà ńlẹ̀ pé òun ṣe president Nàìjíríà rí ṣé Tinubu ni president nígbà tí wọ́n kọ ìlú lé kókó Ọlọ́run wa sọ òlú dẹ̀rọ ṣé Tinubu ni president yín gbà yẹn ṣé Tinubu ni president nígbà tí wọ́n kọ ìlú lé gbòsòwò lóde ọkùnrin kígbe obìnrin kígbe ṣé Tinubu ni president yìí ṣé Tinubu ni president nígbà tí bàbá Ògúndé tó kọrin Èkó nìkan kọ́ ẹ bá mi ká lọ tẹ̀lé mi sílùú Ìbàdàn ìlú lé gbòsòwò lóde ìgbà tó Ògúndé kọ ní 1970 or whatever ṣé Tinubu ni president yìí ẹ tẹ̀ jẹ́ kí fi gbogbo àwọn àkókò yìí àwọn tẹ̀lé mi bí àkóbá mọ́ bí tà mí lọ ṣèbó yẹ ká pa ògbàbí nígbà tán kọ tí wọ́n 1980 àwọn Tìmí Òṣùkọ̀yà àwọn bàbá wa Níyì Adédòkun àwọn Kọ̀lìntì Àyìnlá nígbà tó ṣe jó yóò àbí fújì rọ́pọ̀pọ̀ ó sọ̀rọ̀ ìlú lé
ọmọ Tafa ní kẹ̀kẹ́ lọ́jọ́ sí ó ti rí àwa Tafa ọmọ náà ní kẹ̀kẹ́ àtúpadà wà rákò ṣé Tinubu ní pírẹsidẹ̀ntì yín gbàdán ṣé Tinubu ní pírẹsidẹ̀ntì yín nígbàyé Ọbásanjọ́ tó padà wá ṣe pírẹsidẹ̀ntì ara wọn ta ráìsì ní 7,000 naira nígbàyé pàbáàgì ara wọn tí ò rówó ra rọ́bà ẹ̀ ò tí wọn ò rówó ra o ìlú lé o nígbàyé Jonathan ṣe Tinubu ní pírẹsidẹ̀ntì yín ayé ń kígbe ìlú lé kókókókókó ní Nàìjíríà dàgàdàgà everywhere scatter ṣé Tinubu ní pírẹsidẹ̀ntì nígbàyé Fẹlá Kútì tó ń pariwo Nàìjíríà ti wó tipẹ́tipẹ́ ó ti dàrú ó ti fọ́ká torí pé kò nípìnlẹ̀ rere mo dẹ̀ sọ fún yín pé bó ṣe máa bàjẹ́ lọ nìyẹn bó jẹ́ Òbí ló wọlé ẹkún yín ó ṣeéṣe gan kó ju eléyìí lọ bó jẹ́ Àtíkù ló wọlé ẹ ní sun ẹkún máa ó lè ṣe ẹ̀jẹ̀ lẹ́mọ̀ máa sun jáde lójú ẹ wá pariwo pé ẹni kó bú Tinubu ẹni tó bá lọ́gbọ́n tó láròjinlẹ̀ àwọn ìpè ariwo tó yẹ ká ẹ pa ni pé ẹ jẹ́ ká fòpin sí Nàìjíríà yìí kẹjẹ kó ní kálukú ṣe tiẹ̀ ìjà tẹ yẹ ká jẹ́ káwa bá Tinubu jà nìyẹn ẹ̀bẹ̀ tó yẹ ká ẹ jẹ́ ká bẹ̀ Tinubu nìyẹn bàbá ẹ jẹ́ kó ní abẹ ṣe tiwa sẹ ẹ pé pàdé kó ní kálukú ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ìtò yẹ ká ẹ máa bá Tinubu sọ nìyẹn tẹ ẹ bá ń bú dọ́là wọn ọjọ́ tí dọ́là ò wọ́n nǹkan ò wọ́n ni ṣé nǹkan ò wọ́n nígbà tí sìmẹ́ǹtì tí wọ́n ta ní 2,600 mo bá yàn kọ́lé nínú Yorùbá nation yìí mo fi ayérayé búra fún yín mi fi sàsọdùn 3,600 sìmẹ́ǹtì mo bá yàn kọ́lé ara wọn tí ò rówó kọ́lé rà yìí ara wọn tí ò rówó ra sìmẹ́ǹtì àwọn kan nígbà yẹn wọ́n ta sìmẹ́ǹtì ní 3,600 wọn ò rówó rà o àwọn kan rówó rà sí nígbà tán ta ní 11,000 àwọn èèyàn ń kọ́lé mo fojú mi rí lẹ́nìí níbi tán ti wá lòdù sìmẹ́ǹtì wọ́n lòdù ẹ̀ lọ́dẹ àwọn èèyàn ń kọ́ that is life bó ṣe wọ náà ló sọ láì ti wà ní pé ẹ jẹ́ ká polongo ká pariwo fún àgbáyé pé solution wa òun ni pé kí Yorùbá dúró láyé ọ̀tọ̀ ká dájọba wa ṣe níta àbárí ilẹ̀ Yorùbá ká fi tún àjẹ ara wa ṣe ariwo tí ẹ máa jẹ́ ká pa fún bàbá wa Tinubu nìyẹn tẹ́ bá lè fẹ́ bú Tinubu mi ò ní kẹ́ni fẹ́ bú mọ́ bú after all blame yẹn náà orí ẹ̀ náà gbé sí torí òun ni president of course yes ṣùgbọ́n ẹ ro àròjinlẹ̀ ẹni àròjinlẹ̀ yìí pé bí ó ti wù kó rí ọ̀rọ̀ yóò ń sọ̀rọ̀ kì í sọ̀rọ̀ yìí pé kí sí Sunday Igboho jáde kí ló fẹ́ bú Tinubu ẹ lọ sẹ́ńbẹ́jọ ẹ fi gbogbo yẹn lẹ̀ ìta ń wá ní kí ẹ jẹ́ ká dìbò kí ni là ń wá ní pé Yorùbá fẹ́ kó dúró afẹ́ kó dúró kò sọ̀rọ̀ pé bóyá awúrẹ́gẹ́ nìkan ṣe gbá ní pàkọ́ Tinubu ò lẹ́sẹ̀ mi ní òṣẹ́ kò lẹ́sẹ̀ mi ìdó bí mi nínú sí apariwo fún pé dáàdi wa ẹ má ṣe president Nàìjíríà ó léwu ó lóun àṣẹ ó dẹ̀ ti ṣe ẹ kí ni ká ṣe sí ṣé Buhari ò sọdún mẹ́jọ ayé ò bàjẹ́ ni àwọn èèyàn ò kígbe bí ni ẹ kúrò lórí gbogbo wọ̀nyẹn fi Sunday ọmọdé yẹn mọ́lẹ̀ bọ́lá ọba ṣe fún ṣe kó máa ṣe ẹ bú Tinubu dọ̀la ìyẹn ò ní kí nǹkan rọ̀ ẹ bú dọ̀la kò ní kó dẹrù bẹ́ẹ̀ sì bú wọ́n ní dọ́là já dọ́là tó ti já oúnjẹ mélòó ló ti drop ṣèbí dọ́là ní gbogbo èèyàn fi nǹkan mọ́ oúnjẹ mélòó ló ti drop àwọn materials tán fi ń ṣiṣẹ́ mélòó ló drop ẹ lọ sẹ́ńpẹ́jọ ọkẹ iye tanra yín jẹ àwọn adẹ́rẹ́ mọ́ máa bá ṣe ẹ lọ Sunday Igboho máa bá ṣe ẹ lọ ọmọdé yẹn mọ́ bá ṣe rẹ lọ iṣẹ́ rẹ mọ̀ ń tẹ́wà lọ́rùn Sunday Igboho máa bá ṣe rẹ lọ iṣẹ́ rẹ mọ̀ ń tẹ́wà lọ́rùn Sunday Igboho máa bá ṣe rẹ lọ èjìké Sunday Igboho máa bá ṣe rẹ lọ. Nàìjíríà tó ti lulẹ̀ tó yẹ kẹ́ pariwo síta ẹ̀yin bàbá wa ẹ dákun ẹ ti wà lẹ́ ìtẹ́fẹ́ tí Sunday sọ pé a fẹ́ nìyẹn òpònú kan ní Sunday pariwo wọn Nàìjíríà ẹ gbọ́ nìyí ṣé Sunday Igboho yìí ẹ̀yin gbọ́ lẹ́nu ẹ̀ tó pariwo wọn Nàìjíríà lẹ́ni tó pariwo Yorùbá nation ó pariwo ẹ̀ nínú church níbi tó ti sì kú yẹ ó pariwo ẹ̀ nínú reception ẹ̀yin lẹ́ ń wá ẹ̀yin dìdì ní dúró bá pọ̀ dà fọ́ọ̀fù gbẹ́mu omu gọ̀ṣùgọ́mù dẹ̀ǹpẹ̀ ọ̀dà ẹ̀yin afọ́fúngbẹ́mu gbogbo wọ̀nyí aláìmèrò aláìmọ́ra aláìlérò aláìronú aláìníkànṣe dìdìrìn ẹgọ má bá jà
ọ̀nà ọlọ́run bá ti hẹ́yìn rẹ̀ èdò bá jà ọlọ́run wà lẹ́yìn Sunday ẹ̀ mọ́ bàjẹ́ ẹ̀ mọ́ kàbùkù ni bẹ́ẹ̀ bá ṣe ń gbìyànjú àti darí sọ ẹ̀ mọ́ tẹ́ni bàbá mi kan ní ó ní ọmọ Lúkà ó lè mi ò pààyàn rí láyé ṣùgbọ́n èèyàn lè tara mi kú o which is fact èèyàn lè kú látara mi ò ní pààyàn mi ì ní kọlù ẹ mi ì ní yìnbọn sí ọ mi ì ní nà ọ lóògùn mi ì ní nà ọ lọ́rẹ́ ṣùgbọ́n tó o bá kọlù mi tó o kú dé bí ẹni wọ ló yàn òun lọ̀rọ̀ Sunday ọmọdé yẹn mọ́ kò ní pa ẹ́ kò ní rẹ̀ ẹ́ kò ní fi kí n sí ẹ́ ṣùgbọ́n tó bá wù ẹ́ tó o bá lọ kọlù tó o kú dànù fúnra ẹ ló yàn tó o fẹ́ lọ kú so Adékúnlé àbíkúlò ló ń jẹ́ Káyọ̀dé Tajudeen Àgbẹ̀kọ̀yà tó o bá forí sọ Sunday tó o bá kú fúnra ẹ ló yàn Sunday kọ́ ló pa ẹ́ o ṣùgbọ́n mo ti sọ fún ẹ àwa yìí ni kò fèsì papọ̀jù sí wa apọ̀dà dẹ́npẹ́ ọ̀dà ṣùgbọ́n mú ìbẹ̀ǹtẹ̀rẹ̀. ẹ ṣe jàre gbogbo ẹ̀yàn ọmọ Yorùbá lẹ́ẹ̀kan sí mo dúpẹ́ lọ́wọ́ yín mo dúpẹ́ ọmọdé yẹn mo dúpẹ́ ò Sunday dúpẹ́ ó ní dúpẹ́ lọ́wọ́ yín ó lẹ̀ ṣeun ó lẹ̀ ṣeun ó wá sọ kínní kan ó ní ẹ̀yàn ọmọ Yorùbá ó ní ló go ìgbà ó ní Yorùbá nation yẹn a máa gbà ó ó ní kò sí tó máa yẹ ó là máa gbà ó Yorùbá nation yẹn a máa gbà ó èmi náà tún garanti yìí ni a máa gbà ó ọ̀rọ̀ pọ̀ lẹ̀ lẹ́nu ìṣẹ́jú mi díẹ̀ yìí ojú mi rí nǹkan kí ṣe gbẹ là máa sọ Ọlọ́run kí ṣe gbẹ là sọ ojú rí mo dẹ̀ garanti ẹ̀yin ọmọ Yorùbá pé ìdánilójú tó péye wà ẹ̀yin tẹ́ ń dáùtù tẹ́lẹ̀ má dáùtù mọ́ ìdánilójú wà pé Yorùbá nation máa dúró Yorùbá nation máa ṣe kí ni ó máa dúró kò sí kan tó máa yẹ èmi mo garanti yín ẹ gbà bẹ́ẹ̀ kò sí táyẹ ká kó làkúrò lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ ònílẹ̀ ẹ̀kọ́ ònílàjọ́ so mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣeun mo dúpẹ́ o ojú òní tí gbogbo ẹ̀yin tẹ́ náwó sí wa tá a fi ṣètò mọ́tò tá a fi lọ ká mo dúpẹ́ fún gbogbo yín mélòó mo fẹ́ dárúkọ nínú yín bá ní kí n máa dárúkọ lé ní èjì ní ìnílé kúrò nílé ni o gbogbo yín ni mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ gbogbo yín ni Sunday ọmọdé yẹn mo ní dúpẹ́ lọ́wọ́ yín ó lẹ́ ṣeun ó lẹ́ ṣe olóhùn mọ́ lóore ó lẹ́ kó àdúró tì èmi náà dúpẹ́ lọ́wọ́ yín mo mọ̀ lóore ẹ ṣeun ẹ ṣe o àrọ̀wọ̀ yín kò ní bàjẹ́ fún yín o ọ̀rọ̀ bọ̀ mo ń gbé mi ìbọ̀ mo ń gbé tuntun bọ̀ lọ́la ẹ̀ gbọ́ ọ̀la ni mo ṣẹ̀ máa tún wá bẹ̀rẹ̀ sí ní ṣí àwọn abala fún yín ó lè jù ọmọ Lúkà fúnra ara èmi mo rí dáadáa kó tú mi yìí ẹ̀rù ògbódò ọmọ akínláwá ẹ̀rù kí n bá kí ọmọ ológun àgbà ọmọ kòrókòró ológun sá àtìpá kirikiri nílé ọ̀tẹ̀ ẹ̀dí àmọ́ tó máa ń ti rẹ orí yẹn àtìpá kirikiri àtìpá ẹsẹ̀ àtẹlẹsẹ̀ wa náà ń pè láti pa nílùú wa kirikiri nílé ọlọ́tẹ̀ á tẹ̀ wọ́n mọ́lẹ̀ mi kí ló ṣe yẹn lọ jòkó ẹ má try me to try me I go show you pẹpẹ you go know say yes Kijipa no be hours ẹ ṣe àti dé orí ìrí kankan pé kò sí tátà tó ti yẹn fún wa nǹkan ẹ ju nǹkan síbẹ̀ o àti náwó owó mọ́tò gbogbo ẹ ti ṣe o lórí tí wọ́n fọ́ mọ́ nípa òkú níbàjẹ́ sí i Lúkà lórúkọ mi ẹja pàdé lọ́la tó bá tó bẹ́ẹ̀ tó kọjú ṣe máa ṣó ẹ ṣé mo dúpẹ́ o ó yà kọ́tù ẹ jáde Ìbùkún ní orílẹ̀-èdè Yorùbá nọ́mbà mi rè é ẹ̀yin tó bá fẹ́ kọ́ńtàtì mi 07046092484 lẹ́ẹ̀kan sí 07046092484 that is my number ẹ ṣé mo dúpẹ́ ó yà kọ́tù ẹ jáde Ìbùkún ní orílẹ̀-èdè Yorùbá. Ìbùkún ní fórílẹ̀-èdè Yorùbá kọ tiẹ̀ jáde right now.